àwọn ọmọ Ọ̀yọ́ làwọn ò ní gbà wọ́n làwọn ò ní wọ́n kún àkàndọ̀rọ̀ Awíkonko ntọ́ bá wẹlẹ́nu kọ́ fẹnu sọ èmi náà ò ní gbà láàbọ̀ àjọ fà á yóò gùn yóò tóra wọn mọ yọdún ọ mọ yóòsù tẹ̀fí sọ pé kì í sọ ọmọ Odùduwà àtẹni kò tán mọ́ tẹ̀fí ń pe Ọọ̀ni lóríṣiríṣi orúkọ Ifẹ̀ kì í fún ilé sí rárá ọdún yìí ló bó ti ọdún yìí la mìíní ẹ̀ pẹ̀lú yín ọdún yìí la tátán pẹ̀lú yín ọdún yìí la fẹ́ bá yín náà tán bí owó. Láàfin Ọ̀yọ́ tí ò lè dìde yẹ Ọọ̀ni sí kó dìde kó kí Ọọ̀ni ó dìde láti kí gómìnà Dàpọ̀ Abíọ́dún wọn àti ìyàwó ẹ̀ gbogbo kakandú òkété kò jẹnu sáré lọ o gbogbo bí Aláàfin bá ṣe mọ ojú Ọ̀yọ́ lọ pé ọpàdé àgbà lọ́nà ní kọ́kọ́ ọlọ́gbọ́n ó bá jẹ́ pàgọ́ ọlọ́ba dàgbà ńkọ́ ní tí èèyàn bá ní ni yóò fi tọrẹ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. ọjọ́ wo lọ̀tẹ̀ ó tán ọjọ́ wo lọ̀tẹ̀ yóò dohun ìgbàgbé láàrin ọmọ Yorùbá ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Aláàfin tọ̀yọ́ ọba Òwádé Ẹlẹ́wùẹ̀tù pẹ̀lú Ọọ̀ni tìlé-Ifẹ̀ ọba Ògúnwùsì Ọ̀jájá wọ́n mà tún pàdé níbi òde kan níbi tí Aláàfin Ọ̀yọ́ ti wà ní ìjókòó tí ọba Ọọ̀ni tìlé-Ifẹ̀ sì bá níbẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ló sì wà lórí ìjókòó ní kò kí ọba wọn kíra wọn gẹ́gẹ́ bí lọ́balọ́ba orí ìjókòó náà sì ni Aláàfin Ọ̀yọ́ wà nígbà tí Ọọ̀ni tìlé-Ifẹ̀ dìde tọ́lọ kí i ohun tí Awíkonko wá ń sọ náà ni pé ó yẹ kí Aláàfin tọ̀yọ́ àti Ọọ̀ni tìlé-Ifẹ̀ kán dìde kán kíra wọn ni olùbọ́ bá ṣeé ṣe gan ó yẹ kán dì mọ́ra wọn ni gẹ́gẹ́ bí ọba tó ń fẹ́ àlàáfíà ọwà ni ní gbogbo ìgbà ó náà ni Ọọ̀ni tìlé-Ifẹ̀ ń wà àlàáfíà àti ìrẹ́pọ̀ pẹ̀lú ọba tọ̀yọ́ ṣùgbọ́n ṣá o Aláàfin tọ̀yọ́ òun náà ni ó sì sọ wípé àgbà ọba lòun wípé ó yẹ kí Ọọ̀ni tìlé-Ifẹ̀ kó máa dọ̀bálẹ̀ kóun ni ọwà ni láyé fún àbàdà kò lè rí bẹ́ẹ̀ olúwa lòun ti táṣọ́ báyìí o pẹ̀lú àwọn ọmọ Ọ̀yọ́ bí àwọn ọmọ Ọ̀yọ́ kan ṣe ń jáde tí wọ́n ń tutọ́ sùn lójúlò náà ó sì máa tú padà ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tá a sọ débi pé wọ́n gbé bàbá kan wá tí wọ́n ń bi léèrè ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ọba jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ ti jólólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ jọ ni o ẹ má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò tòní yóò légbà kan jòní lọ ẹ má gbàgbé ẹ̀já share ẹ̀já like ẹ̀já comment lórí ẹ̀ ẹ bá ṣe ń comment tàwa náà ó máa dá padà fún yín ẹ̀já farabalẹ̀ ẹ̀já gbọ́n táwí kò wí ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. wọ́n tó di pé wọ́n dethrone ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì ìyún Adéníran tí í ṣe bàbá wa Ọọ̀ni àbí bàbá wa Aláàfin ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ìpadà wá àbìjà ìpadà wá ẹkùn Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ní láti wá ránró pẹ̀lú Ọọ̀ni njọ wa burú sí ni pé Ọọ̀ni tó fẹ́ ránró pẹ̀lú ẹ̀ náà lọ́nà lọ́wọ́ láti dépò ẹ̀yin Ọ̀yọ́ kò sí tàn tẹ́ fẹ́ sọ tẹ́ ẹ lè rọ́wọ́ mú tàbí táyé ò ti kan sára sí pé ọmọ akínní ọmọ ọkọ ní kí ló gbé mi wá béèyàn bá sọ̀kò sórí òrùlé kò ní gbọ́ tẹnu onílé béèyàn bá fẹ́ bọ́kọ lóbìnrin jà kò ní nà ìyàwó ẹ̀ njọ́ tá a bá na ẹni tá a jẹ́ ń gbèsè ńlá san gbèsè o àwọn ọmọ Ọ̀yọ́ làwọn ò ní gbà wọn làwọn ò ní wọn kún àkàndọ̀rọ̀ Awíkonko ntọ́ bá wẹlẹ́nu kọ́ fẹnu sọ èmi náà ò ní gbà láàbọ̀ àjọ fà á yóò gùn yóò tóra wọn bàbá fagbòrò rọ́ fagbó igbó fòkùnkùn ọ̀fàlẹ́lẹ̀ arákùnrin kan sọ̀rọ̀ ń pa mi mọ̀ ń bọ̀ lórí eléyìí ẹnìkan ṣoṣo mórí tó fún nímọ̀ràn tó dáa ẹnì yẹn sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹni lọ́kàn pé ń gbìjà Aláàfin pé ń gbìjà Ọ̀yọ́ a ti sọ fún yín pé kẹ́ ẹ dákẹ́ wò torí Awíkonko tó ta sí ìgbà tí yóò bá padà wá kò ní bú ọ nìkan yóò bú Ọ̀yọ́ yóò bú Aláàfin mọ́ kò ní jẹ́wọ́ nìkan tó bá jẹ́wọ́ àti Awíkonko nìkan ni àwọn ò bá sọ pé ibi tẹ́ ẹ bá lè bára yín dé kẹ́ ẹ mọ́ bára yín lọ ṣùgbọ́n ẹni tẹ́ ń ta sí ẹni tẹ́ ń kàn sí onítọ̀ ń gbé fọ́tò mi jáde lórí péèjì ẹ̀ ó dẹ̀ kọ̀kọ́ kúkọ síbẹ̀ máa mú wá o mo screenshot ẹ̀ so níbi tí mo lọ lélẹ́yìí wọ́n dá gúrùpù kan kalẹ̀ wọ́n pè é ní aṣíwájú ọmọ Yorùbá ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n sọ ẹ̀jẹ̀ àjọ wò ó wọ́n ní it is a taboo for the greatest
Alaafin to stand up for Ooni. For Ooni, Oyo is kingmakers. Oyo is the father of all Yoruba land. So please don't dare us. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ àkọ́kọ́ tún wo fídíò yẹn. Ibi tó ní ti torí fídíò yẹn ló mú wọn láti react bẹ́ẹ̀ pé láíláí Alaafin ò lè dìde fún Ooni. Ẹ jẹ́ á wo fídíò bí tó ní ti kí Alaafin. Alaafin wà lórí ìjókòó ńbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ayé ń sọ. Ń pé ẹni ó bá ní ìgbéraga kó tọ́jú ẹ̀ sápò. Ayé ti kúrò láyé empire. Ayé development la wà yìí, ayé technology la wà yìí. Ayé tẹ́nìkan ò láṣẹ lórí ẹnìkejì. Ayé tó jẹ́ pé àṣà lókùtà ń bọ̀wọ̀ fún, àṣà lókùtà ní apọ́nlé, àṣà lókùtà ní agbélárugẹ, àṣà lókùtà ní kó má parẹ́, kó má wọlẹ̀, kó má wọmi. Ọ̀rọ̀ lórí Ọọ̀ni àti Alaafin. Òní bọ́yá lẹ́yìn tún mọ̀ wípé wọ́n tún pàdé. Ọọ̀ni tún kí Alaafin. Alaafin tún wà lórí ìjókòó ńbẹ̀. Orí ìjókòó ńbẹ̀ náà ló ti náwó sọ́ọ̀ni kí Ọọ̀ni. Ńbẹ̀ náà láti bá fọ́nrán mi pàdé. Níbi tí Dàpọ̀ Abíọ́dún ti ń kí Alaafin, Alaafin àti ìyàwó rẹ̀ dìde láti kí Dàpọ̀ Abíọ́dún. Ó túmọ̀ sí pé ọ̀bọ ọ̀gọ̀ sínú ọ̀bọ lọ̀bọ̀ ń ṣe. Yorùbá ní bá a gúnyán fún kò fẹ́ kò gbà. Kò fẹ́ kò gbà nítorí ẹ̀ kò fẹ́ tẹni. Ẹ kó gun ilé fún kólékólé, pé ọmọ jalè díẹ̀ sí. Ẹ fọ gbogbo ọ̀dẹ̀dẹ̀ jìyàwó àlè kò pé ọmọ fi rẹ̀ fà lè lọ. Egun orí kan rán àyà kí gbà fẹ́ lòmíì. Bó bá fẹ́ wà tó dáa. Torí pé ìwà tó dáa lọ́dọ̀ tiwọn àyálò lásán ni. Àdámọ́ níwà, àbímọ́ níwà, àbímọ́ lẹ́bùn. Bọ́lá ọba mi ti dá kálukú wa. Ìwáyé pa wàá rí láàrí, lè sẹ́bọ́ lè sògùn. Bó ti wù kí ẹ̀dá ó gbìyànjú tó láti wà oníwà kì í dán mọ́rán, kì í bọ́ sásìkò, kì í bọ́ sí déédéé, kì í lọ bó ṣe yẹ kó lọ. Bọ́lá ọba mi ṣe dá Ọọ̀ni Adéyẹyẹ ní ètò Ògúnwùsì ní ṣe ń ṣe. Always happy, very very accommodating, always jovial, very very entertaining. Kò wá túmọ̀ sí pé ẹlòmíì ti ń kanjú kan mú rojú kókó kiri. Pọ́ńtọ̀ náà ò níwà. Ìṣẹ̀dá ló dá kálukú bẹ́ẹ̀ bí gbogbo àṣebára wa ni. Ṣùgbọ́n ṣé gbàgbé ọ̀rọ̀ Káàárọ̀ Oòjíire kan tó sọ wípé àròjú kókó gbọ́n, aṣọ yàyà ò sí èrè. Ṣùgbọ́n tó bá mú aṣọ yàyà tó fi san ẹgbẹ̀rún kan pẹ̀lú ẹ̀rín, bó bá já rojú kókó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní ìsàn. Ọọ̀ni Adéyẹyẹ ní ètò Ògúnwùsì, ìwọ sáà máa ṣe tiẹ̀ lọ. Má wo tabínú ẹni o, má wo tó nílara, má wo tọ̀bàyé jẹ́, máa ṣe tiẹ̀ lọ. So, ẹ já wo fídíò yẹn, kékeré náà ni ó yá, ẹ já wo. Ọọ̀ni ní ń bọ̀ o, Alaafin ló jókòó kalẹ̀ o. Ọọ̀ni kọ́kọ́ wá kí Alaafin, Alaafin jókòó ńbẹ̀ náà, kò lè dìde òkè. Pẹ̀lú kanra yẹn náà ni pé àti kí tó wá ni. Ọwọ́ fún rẹ, ó kí mi fún rẹ, aláìlé ayé ti ẹnu. Ọọ̀ni as humble as he is. Bàbá yẹn, màmá yẹn sọ pé kábíyèsí ẹ dákun ẹ bá wa ya fọ́tò. Ọọ̀ni tún dìde, wọ́n jọ ya fọ́tò. Ó sì kí wọn dáadáa. As great as he is, ẹ jẹ́ á jọ ya fọ́tò. Ọọ̀ni dìde ó bá wọn ya fọ́tò. Kábíyèsí ẹ dákun ẹ bá wa ya fọ́tò. Kábíyèsí ẹ dákun ẹ bá wa ya fọ́tò. Ẹ̀rín lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà. Now ẹ já kan tí mò ń kà lọ. It is a taboo for the greatest Alaafin to stand up for Ooni. Oyo is kingmakers. Oyo is the father of all Yoruba land. So please, don't dare us. As Awolowo sat down, Ooni Adesoji Aderemi stood up. Ooni was a mere puppet for the very corrupt Action Group party, which is why Awolowo made him the governor of the Western region when he was the premier, aiming to weaken the power of the Alaafin of Yoruba land. Historically, only the Alaafin should be referred to as Imperial Majesty, while the Ooni is to be called Royal Majesty. One must have or had an empire to be an imperial monarch in Yoruba. Tẹ́ bá wò dáadáa, lóòótọ́, Ọlọ́run bá mi gbọ́. Àmọ́ sọ́ni sọ wípé Awíkonko má dáhùn èèyàn yìí ló mọ́, Awíkonko tí ní kẹ́ má dáhùn ló mọ́, kò yẹ ká Awíkonko fún wọn lésì mọ́, irọ́ o. Bí irọ́ bá ń pọ̀ jù yóò dòótọ́ o. Ọ̀ ń gbọ́ gbégbégbé. Ọ̀dákẹ́, ẹ̀kúlé ẹ̀ ń wò drop ẹ̀ sí. Bọ́ bá ti ń gbọ́ gbé ìwọ náà máa pariwo láti inú ilé gbé má gbé lẹ̀ o gbé. Wọ́n ti mọ̀ pé wèrè kan bẹnu lé mi bá a bá drop ẹ̀ lẹ́yọ̀ ọ̀tá sí wa ẹja tún gbé jìnnà. Ìsọ̀rọ̀ ní gbèsè, ìsunkun sí ní ìgbésẹ̀ gangan.
gbé látilẹ̀ níran Ọ̀yọ́ ti máa ń dalẹ̀ gbogbo káàárọ̀ òjìrè ibi tí gbogbo ayé bá ń lọ Ọ̀yọ́ ò kí ń lọ síbẹ̀ gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè ní ṣe action group gbogbo àwọn tó wà lókè ọ̀yà ní ṣe NPN Ọ̀yọ́ nìkan ni ọ̀báwó lọ́wọ́ ṣe Ọ̀yọ́ nìkan ní sẹgbẹ́ àwọn Azikiwe níbi tó wá wọ́ọ̀sì sí Aláàfin Adéyẹmí Adéníran the second Aláàfin Adéníran Adéyẹmí the second ó ní bàbá ẹgbẹ́ ọmọ Oòduà táwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dálẹ̀ how you feel nǹkan pè ní bàbá ẹgbẹ́ ọmọ Oòduà kò wá bá wọn ṣe ẹgbẹ́ tí wọ́n mú jáde nínú ẹgbẹ́ ọmọ Oòduà because nínú ẹgbẹ́ ọmọ Oòduà náà ti fashion group jáde so onítọ̀hún wá bá wọn ṣe ó wá lọ ń ṣẹgbẹ́ àwọn ará òkè ọya wọn àbí wọn bá wọn ṣẹgbẹ́ ilẹ̀ Yíbò ẹgbẹ́ ìrìn àwọn Nnamdi Azikiwe àwọn Awólọ́wọ̀ ló sì wà níjọba kò ságbára gangan lọ́wọ́ Aláàfin bẹ̀ yẹn tọ́kọ̀ fa gbogbo south west tọ́kọ̀ fa gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè Ọ̀yọ́ nìkan láyìn lágbára Aláàfin mọ́ torí láti ilẹ̀ lọ́ọ̀ ní tí Ilé-Ifẹ̀ ti ju Aláàfin lọ láti ilẹ̀ lọ́ọ̀ ní tí Ilé-Ifẹ̀ ti ń ṣe olórí fún gbogbo ọba tí mẹ́lẹ̀ káàárọ̀ òjìrè kí n tó tẹ̀síwájú kí n tó lo fídíò kejì tí mẹ́lọ́ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ reflect kékeré lórí eléyìí òye tó yé mi ni pé àwọn tí wọ́n ń kọ kínní yìí ọmọ year 2000 lọ́pọ̀ jù nínú wọn ẹ lọ wádìí wọn dáadáa ọmọ year 2000 ọmọ 1986 1985 1989 àwọn ọmọ 1985 gan lọ́pọlọ wọn gbọ́n àwọn ọmọ millennium ní ọpọlọ ti lọ mèrègéjà báyìí tíntín ní báyìí ní tọ́lọ́pọlọ nù wọn pínpín ní báyìí lélẹ́yìí tọmọ ọpọlọ ọ̀hún lò láàrin wọn ńgbà téèyàn bá yanu pọn gàlà bí Ajagbẹ̀rán lẹ́bù tó ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n fẹ́ fi Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí wíkìn Aláàfin Ọ̀yọ́ ni òpònú ọ̀hún ọ̀sán tá Aláàfin Ọ̀yọ́ ṣe gbogbo ibi tẹ́ bá ti fẹ́ sọ eléyìí ń lọ lọ́wọ́ ń lọ rọ́bọ̀ dé tán mọ̀ sí jẹ jáde tí bàbá fi ní sẹ́mi náà lọ bá wí báwọn máa gbó bẹ́ẹ̀ lọ sẹ́mi ló ń gbó mọ́ bí ajá báwọn máa gbó bẹ́ẹ̀ lọ tá a fi ní bọ̀dé tán mọ̀ sí gbókù ni. wọ́n tó di pé wọ́n dethrone ọba Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì ìyún Adéníran tí í ṣe bàbá wa Ọọ̀ni àbí bàbá wa Aláàfin ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ìpadà wá àgbìjà ìpadà wá ẹkùn Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ní láti wá ránró pẹ̀lú Ọọ̀ni níbi ọwọ́ aburú sí ni pé Ọọ̀ni tó fẹ́ ránró pẹ̀lú ẹ̀ náà lọ́ràn lọ́wọ́ láti dépò ẹ̀yin Ọ̀yọ́ kò sí tàn tẹ́ fẹ́ sọ tẹ́ fi lè tẹ́lẹ̀ rọ́wọ́ mú tàbí táyé ò ti kan sára sí pé ọmọ akínní ọmọ ọkọ ní ó ní fídíò kan tó wà very very important tí mo fẹ́ fi hàn yín níbi tẹ́ ti rí ìwà Aláàfin dáadáa mo ń bọ̀ mo ní fídíò míì láti ṣàfihàn rẹ̀ Aláàfin Ọ̀yọ́ tí ò lè dìde yẹ Ọọ̀ni sí kó dìde kó kí Ọọ̀ni ó dìde láti kí gómìnà Dàpọ̀ Abíọ́dún wọn àti ìyàwó ẹ̀ pẹ̀lú ẹ̀rín ọ̀rẹ́ ní sọ ni o ṣùgbọ́n ọ̀rẹ́ ní sí gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ jáwé lẹ́yìn náà. bó ló ṣe rí lára yín bọ́ọ̀rẹ́ ní bá jalè ó ṣe làwí ìṣe pé kábíyèsí dìde nìkan ìṣe pé wọ́n tún bọ Dàpọ̀ Abíọ́dún lọ́wọ́ tẹ̀ríntọ̀ yàyà so kò sí wàhálà o àlejò tí ń gbọ́n kuru bí yóò ṣe jẹ mọ́ ni o bẹ́ẹ̀ ni àlejò tí ń gbọ́n kuru yóò ṣe jẹ mọ́ ni tàbí ńgbà àlejò wá kí èkúrò ọ̀sán ó fúlójú alátàrè tẹ wá béèrè lọ́wọ́ àlejò yín pé èkúrú nísìnyí lọ yìí o sẹ́ẹ̀fì èkúrú jẹ ẹ̀kọ́ tó wà ní kò bá di ẹ̀kọ́ mélòó ọlẹ́ẹ̀kọ́ mẹ́ta èkúrú mélòó ọlẹ́kúrú méjì àbí èkúrú mẹ́ta ẹ̀ wá rà tán kò tí ì wàá jẹ ẹ̀kọ́ kan tán ó ti fẹ́ jẹ èkúrú tán ntí ọ̀jẹ̀ lọ ń jẹun o kò sáà ní sọ pé kẹ́ẹ̀ tún wélé kúrú lọ kẹ́ẹ̀ tó rà mí ìfóhùn ńlá fi pé àlejò tí ń gbọ́n kúrú ntí ọ̀jẹ̀ ní ti ń jẹun àánú olódùmarè ò ní fẹ́ nìkan kan sílẹ̀ ilé káàró òjìrè wa ò ní dàrú o kó lè bá a dùn kó lè bá a tò kó lè bá a ṣe é gbé ẹ jẹ́ gbogbo wọ́n lọ drop sódà
gbogbo gbéraga apá wa bóyá damask náà ní fà á lápá wa mọ́rù sókè bóyá damask ní mọ́ mápá wa ga kò síbi tí gbéraga fẹ́ lè dì wá sí. Ìfẹ́ ìrẹ́pọ̀ ìbára ẹni dọ́gba ìfọwọ́sowọ́pọ̀ ní tí wọ́n máa ń pè ní ọ̀wọ̀ àti àpọ́nlé ìyẹn máa ń hẹ́ ẹ̀nẹ̀ you earn respect you don't ask for it. Fúnra wa la mọ̀ wípé ẹni yìí lẹ́ni ẹni ẹ̀yẹ lẹ́ni ẹni àpọ́nlé lẹ́ni ẹjẹ́ àpọ́nlé ẹjẹ́ àbu ọlá àti ọ̀wọ̀ fún. Àkàndá bá a wí tòní tọ̀la kẹ́ni má ní òní torí ẹ̀ kó jáwọ́. Àṣà mi ni pé ìjọba ṣòfin kọ̀rànkà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ òfin tíjọba ṣe kọ̀rànkà bó ti wù kíjọba ó ṣòfin tó ẹni tí ó ṣèkà ó ṣèkà. Ilé ó pòsìkà gbogbo ń tọ́da ó ti bàjẹ́ náà. Nílẹ̀ káàró òjìire Ọlọ́run ó bá wa ṣe o ìfẹ́ àtìrẹ́pọ̀ ó jìnnà sí wa tèfètèfè bọ́yọ́ Ọlọ́run ó wà á jẹ́ ká wà ní ìṣọ̀kan ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà. Òrùjú pé Ilé Ifẹ̀ l'Aláàfin Ọ̀yọ́ ti wá àmọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa wípé Ọọ̀ni Ifẹ̀ ó ju Aláàfin Ọ̀yọ́ lọ lórí olóhùn olórí gbogbo aládé tí gbogbo oríṣiríṣi blọ́gà ni wọ́n kó jọ tí wọ́n sì ń fẹnu àbùkù kan Aláàfin Ọ̀yọ́ àwa sì mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ kọjá ẹni tẹ́yìn máa ń fẹnu àbùkù kan bẹ́yìn bá sọ máa lé nílẹ̀ Yorùbá yìí. Ẹ̀rí fídíò tí mo kọ́kọ́ play o èyí náà ti bá pàdé àbí ìsọkúsọ tí wọ́n sọ ń bẹ̀ ló gbé mi wá bọ́mọ ọjọ́ ṣòkòtò yọjọ́ kíkì pa ẹni obìnrin là á jọ. Wọn bàbá wa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ńlá ni wọ́n lágbà ò sí ìlú bàjẹ́ baálé ilé kú ilé dàwóró àwọn náà ló tún wá ní agbè ní jẹ̀gbẹ́ omi àgbàlagbà ní jìyà ọ̀ràn ni mo fi máa sọ wípé ó pàdé àgbà lọ́nà ní kọ́kọ́ ọlọ́gbọ́n ó bá jẹ́ pàgọ́ ọlọ́ba dàgbà ńkọ́ ní tí èèyàn bá ní ni yóò fi tọrẹ. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ wọ́n ń jẹ́ kó yé wa páwọn òsùn wọ́n wá ṣe gegele lórí gegele wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn àgbà wọn káàkiri láàrin wọn wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò èmi ò ní bú àgbàlagbà kankan o torí pé àwọn bàbá wa jẹ́ kó yé mi pé ọmọdé tí ó dàgbà kò ní gba ọ̀pá àgbà sọnù ọmọdé tí ó dàgbà kò ní gba arúgbó ń pọ̀ pa torí pé gbogbo àlà ń gbàdúrà kọ́lọ̀ wọn jẹ́ àdàgbà pàpà síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àgbà ní ń bẹ tí wọn ò tó lé débi tí wọn ó tòlú ọ̀pọ̀lọpọ̀ àgbà ní ń bẹ tó jẹ́ pé ọpọlọ tí ń bẹ lórí wọn kò ju tá a yán lọ torí wọn là á pé ọ̀pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n bó bá jágọ̀ ló bá dàgbà ńkọ́ síbi tí èèyàn bá ní ni yóò fi tọrẹ ní tá àbá ní a kì í wìn ni. Àwọn àgbà tí mo fẹ́ sọ̀rọ̀ wọn yìí irú kàtígórì àwọn àgbà tí wọ́n wà nù torí pé bàgbà bá ti ń sọ̀rọ̀ bí èwe àwọn àdán ni Yorùbá ní bọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làáwí lílé tó túmọ̀ sí wípé àgbàlagbà tó sògbàdo mọ́fùrọ̀ tó so yangan mọ́fùrọ̀ bí àṣà Ọ̀yọ́ tó rán nígbàgbọ́ pé dé àwọn ni gbogbo wa ń sọ aláìlọ́pọlọ èèyàn ló lè sọ bẹ́ẹ̀ èdè Ọ̀yọ́ yàtọ̀ sí Yorùbá àjùmọ̀lù tá a là ń sọ yìí ẹ mọ̀jà ayà mẹ́wọ̀n níbi tá à ń lọ lọ́rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ tí ọ̀gbẹ́ni ṣe ọ̀gbẹ́ni Igbólábí kan Igbólábí ni rélùwé ìyájú ni bí wọ́n bá mú kùkúyè ẹ wọ́n báwo lè ṣe sọ pé kọ́pọ̀lọ́ ẹ̀ ó ṣe rí lóòótọ́ ó fẹ́ gbìjà lù wọn ni ṣùgbọ́n wọn mọ̀ wípé ìjà là parí dúkù kọ́ àti pàápàá ẹjọ́ là kọ́ ìjà kọ́ wọ́n máa yí nìkan ni wọn máa yí ní padà Ìbàdàn wọn mọ̀ wọn àmọ́ láìpò àràbù lásán wọn ń bú ẹ má jẹ́ lu àmì fàágùn fún ọ̀fẹ́ kété ogun ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn méjèèjì kí n tó wá sáré sọ kéékèèké ẹ jẹ́ àkọ́kọ́ wò fídíò yìí ẹ ṣe bọ̀. ohun tí ń yà wá lẹ́nu ni pé ọba kan lè wà nílẹ̀ Yorùbá tí ọmọ bá Aláàfin du àgbà Aláàfin ni àgbà ọba bá a ṣe balayé nìyẹn Aláàfin ni àgbà ọba kò sẹ́nìkan tó ṣáájú ẹ̀ kò sẹ́nìkan tó wà wájú ẹ̀ ẹ rí i pé Aláàfin nìyí nígbà tí a fi ń sanwó oṣù fún àwọn ọba Aláàfin ní nàbà wà tán kọ́ fún lówó owó rẹ̀ ju gbogbo àwọn ọba yòókù lọ owó tí Aláàfin gbàgbà náà kì í ṣẹgbẹ́ tí Ọọ̀ni ló ń gbọ́ owó kẹ́yìn gbogbo àwọn ọba yòókù ṣáájú rẹ̀ ó ṣáájú Ọọ̀ni Aláàfin ló kọ́ gbọ́ owó Aláàfin ju gbogbo wọn lọ ni wọ́n kọ́ sanwó fún kò sí ẹnìkan tó ní ẹ̀tọ́ láti gba owó kú Aláàfin nígbà náà náà tẹ́ ẹ bá wọnú ìwé Johnson àtàwọn oríṣiríṣi tẹ́ bá gbọ́ àwọn baba ńlá wọn tẹ́ bá gbọ́ ẹnu wọn ẹ rí i pé Aláàfin làgbọ́ ọba kò sí ọba tó ṣáájú Aláàfin bí ẹ bá sì wo ààfin rẹ̀ gan-an lára kò sí ààfin dàbí Aláàfin bí ààfin ọba ẹ sì rí i pé inú rédíò kan wọ́n sọ wọ́n pè wọ́n jọ Aláàfin tó wájà yẹn sọ wọ́n pé Aláàfin ọba Lámídì Adéyẹmí ló sọ̀rọ̀ yẹn ọlọ́wà ó ní Aláàfin kì í ṣẹgbẹ́ ọba kankan nílẹ̀ káàró jíire
Ọọ̀ni kò lẹ́tọ̀ọ́ àti bá Aláàfin du oyè rárá tàbí yọba du àgbà rárá ó kéré sí Aláàfin. kí ni ìdí tó dáwọn náà sọ pé ọmọ náà ọmọ Oòduà làwọn àwọn ọkàn mọ àwọn tí wọn lọmọ Oòduà làwọn àwa ò rí bàbá wọn ọ̀dàkọ bàbá wọn ọ̀dàkọ ẹ̀gbọ́n wọn ọ̀dàkọ àbúrò wọn àwọn tí a mọ̀ pé ní ìsìn wọn sọ pé ọmọ Ọ̀rànmíyàn bẹ́ẹ̀ni ní Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ni wọ́n sọ pé ọmọ Oòduà ni wọ́n sì sọ káwọn ẹ̀mí tí wọ́n jọjọ́ mọ̀ yọ bàbá àmọ́ kò tí Ọọ̀ni wà nù wọn kò yé wa bàbá. Ọọ̀ni kì í sọmọ Oòduà bẹ́ẹ̀ni Aláàfin ọmọ Ọ̀rànyàn ni Aláàfin. bàbá wọn bá yín wọn wò yín ẹ má bá wọn sọ̀rọ̀ ẹni Ọọ̀ni yìí ṣe. kìí ṣe ọmọ Aláàfin. kìí sọmọ Oòduà ọmọ Oòduà. ọmọ tàwa Aláàfin lọmọ Oòduà. Aláàfin lọmọ Oòduà. bẹ́ẹ̀ni ó sì ní ọmọ Ọ̀rànyàn lọmọ Ọ̀rànyàn. nígbà tí wọ́n fi wà ní péréko ọ̀sẹ̀ tó lè bá Aláàfin du oyè Aláàfin ni wọ́n kọ́ nígbà tí Aláàfin ni alága gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá yìí ó sì ní àgbà ọba nílẹ̀ Yorùbá yìí kò sẹ́ni tó lè bá du láíláí. lórí ayélujára oríṣiríṣi ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ especially lórí ọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ká sọ pé ìlú Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ nínú tàn òrùjú pé ọmọ Oòduà ó ní Aláàfin Ọ̀yọ́ òrùjú pé ọmọ Ọ̀rànmíyàn ní Aláàfin Ọ̀yọ́ òrùjú pé Ilé Ifẹ̀ l'Aláàfin Ọ̀yọ́ ti wá àmọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa wípé Ọọ̀ni Ifẹ̀ ó ju Aláàfin Ọ̀yọ́ lọ lórí olóhùn lórí gbogbo aládé tí gbogbo oríṣiríṣi blọ́gà ni wọ́n kó jọ tí wọ́n sì ń fẹnu àbùkù kan Aláàfin Ọ̀yọ́ àwa sì mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ kọjá ẹni tẹ́yàn máa ń fẹnu àbùkù kan bẹ́yìn ìbá sọ máa lélẹ̀ Yorùbá yìí. mo nígbàgbọ́ pé ẹ farabalẹ̀ láti gbọ́ fídíò yẹn now ẹ já sáré wò ó pápápá arákùnrin ọ̀rẹ́ mi o Igbólábí ó ní ọ̀rọ̀ lórí Aláàfin Ọ̀yọ́ àtọ̀ọ̀ni àbí ká sọ pé Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ ló ń fẹ́ bá bàbá àwọn yẹn sọ ló ń fẹ́ béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àgbàlagbà kọ́kọ́ béèrè ọjọ́ orí wọn bàbá làwọn ti lé láàádọ́rùn-ún ó túmọ̀ sí pé wọ́n ti lé ní 90 years orí ọ̀fẹ́ ńlá ni o so lélẹ̀ tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ ó ní àwọn nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lójú wọn tí yóò yàtọ̀ sí ọ̀rọ̀ àtẹnudẹ́nu tàbí ìtàn tàbí àrọ́bá òótọ́ sì ni ṣùgbọ́n ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè lágbàǹgbà mi o torí àgbà mi dàgbà kò ní ìrírí o ẹlòmíì dàgbà ságbolé wọn nìkan látàgbolé yóò lóko tó bá tóko dé yóò padà ságbolé látàgbolé yóò lóko tó bá padà dé yóò padà ságbolé kò jáde kúrò nínú ìlú kò rí rírí kankan kò mọ nǹkan kan tí ń lọ kò lẹ́kọ̀ọ́ òwe débi tí yóò ṣèwádìí kò ṣòṣèlú débi tí yóò mọ̀ tí ń lọ láàrin àwọn olóṣèlú irú àwọn àgbà bẹ́ẹ̀ ń bẹ bẹ́yìn ọ̀bá mọ̀ so ọ̀rọ̀ arákùnrin yẹn wá sọ wípé kò rújú nínú ìtàn ń pé Aláàfin ló tẹ Ọ̀yọ́ dó mo mọ̀ pé àsìwé ọ̀rọ̀ ẹnu ni Ọ̀rànmíyàn ló fẹ́ sọ pé tẹ Ọ̀yọ́ dó Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ dó kò sì rújú pé Ilé Ifẹ̀ l'Ọ̀rànmíyàn ti wá ó túmọ̀ sí pé kò rújú pé Ilé Ifẹ̀ lórí ìrùn ọ̀wá ni lórí ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa pé Ọọ̀ni Ifẹ̀ ju Aláàfin lọ pé òun ló lórí aládé èmi wá ń sọ fún pé kì í ṣe pé wọ́n ń sọ fún wọn pé bó ṣe rí ni Ọọ̀ni Ifẹ̀ kì í ṣe ẹgbẹ́ Aláàfin kékeré kọ́ ni bàbá fi ju ọmọ lọ sánmọ jìnnà sí ilẹ̀ pápápá mo fẹ́ ṣe o arákùnrin wa ni oríṣiríṣi blọ́gà ni wọ́n kó jọ tí wọ́n sì ń fẹnu ẹ̀gàn kan Aláàfin Ọ̀yọ́ mo wá ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé tó ń bá jẹ́ ẹni tí ó ní làákàyè tí làákàyè ẹ̀ sì ṣiṣẹ́ dáadáa yóò mọ̀ wípé Ọ̀yọ́ ló kọ́kọ́ fẹnu àbùkù kan Ọọ̀ni àti àpèrè Oòduà ẹ mọ iye ọdún ẹ mọ yusuf fi pé Ọọ̀ni lábọ̀ rẹ̀ ẹ mọ iye ọdún ẹ mọ yusuf fi ń pè ní ẹrú lára wa nǹkan káàkiri ló jẹ́ pé lórí social media ìpè lásán lẹ̀ ń rí iṣẹ́ kò sí tàn mọ́ kò sí ní tẹ́ ẹ ṣe tọ́ da ìṣẹ̀lẹ̀ṣẹ̀ gbogbo ọmọ káàró òjìrì tó kù wọn tẹ́ ẹ kó bàbá wọn tà tẹ́ ẹ kó yàrá ìyá wọn tà ẹ sì tún fọ́ sọ̀yà pé ẹ̀kún ẹlẹ́rú oríire ìwúlò wà ń bẹ̀ o so my lovely brother wọn ò kó blogger jọ àwọn èèyàn ní ń gbìjà tẹ́ yẹn àwọn èèyàn ní ń defend orírun wọn torí pa ń defend ìtẹ́ Oòduà yẹn à ń defend orírun wa tó ń ṣe Ilé Ifẹ̀ ńlẹ̀ fi ń wò wípé wọ́n kó blogger jọ àmọ́ fún wọn lówó kò sẹ́ni tọ́ra àyè gbogbo rà dáadáa so ìwọ náà tó ń sọ̀rọ̀ yìí nìṣẹ́ ajẹ́ pé wọ́n kó ọjọ́ ni wọ́n fún ọ lówó ni ṣé ká sọ bẹ́ẹ̀
ọ̀wá ni wọ́n fẹnu ẹ̀ gan kan Aláàfin Ọ̀yọ́ md masọjà lọ́sàn gangan ló ní káráyọ́ wá wòde o ẹni tó bá ti gbọ́rọ̀ ẹ̀ lórí social media wọ́n fẹnu ẹ̀ gangan ẹ̀ mọ̀ tẹ́ sọ́npa ọ̀nà ìtìlẹ̀ fẹ́. so ẹ̀yin gèdè lẹ́fà inú ẹ̀ gan ti ń kan Aláàfin àtọ̀yọ́ torí ẹ̀ ń jà sí ti ìṣètì ó wá ní empire pé Ọ̀yọ́ nìkan ló lẹ́mpáyà mo mọ̀ pé mi ní dọ́gbọ́n fọ̀rọ̀ gun lára pé sọ́ọ̀mọ̀ tán ni èdè tó ń sọ gan-an àti fi kóyín lẹ́rù èdè Yorùbá ló ń sọ èdè Ọ̀yọ́ ló ń sọ ọba àlú yín gan-an sédè ìlú yín ní ń sọ ni èdè Ọ̀yọ́ ní ń sọ mo ti béèrè bẹ́ẹ̀ sẹ́yìn pé èdè wo gangan lèdè Ọ̀yọ́ èdè wo gangan lèdè Yorùbá ń bo wọn ti méde Yorùbá wá sédè yẹn dédé lálẹ́ òun ni àbó dédé kó sẹ́nìkan lẹ́nu tá ń kọ́kọ́ sọ ìwọ náà lè gbà pé Ilé-Ifẹ̀ ni Ọ̀rànmíyàn ti wá èdè wo lọ̀rànmíyàn ń sọ Ilé-Ifẹ̀ kó tó dọ̀yọ́ kó tó débi tó tẹ Ọ̀yọ́ dó sí. so yóò wù mí tẹ̀yin ọmọ Ọ̀yọ́ bá lè dáhùn béèrè yẹn tẹ́ ẹ bá ti wá lè dáhùn rẹ̀ ẹ má máa sọ jáde lẹ́nu mọ́ pé èdè yín làwọn tó kù ń sọ. ọ̀wá tó ń sọ pé a ti fi kó yín lẹ́rú Yorùbá tá à ń kọ sílẹ̀ a ti fèyún náà kó yín lẹ́rú tẹ́ẹ̀sì lè bọ́ ń bẹ̀ mọ́ ìmí ọmọ pé wọn a tó máa fèdè kó yàn lẹ́rú àwọn ìbò aláwọ̀ funfun ńlá gbà wípé wọ́n fèdè Gẹ̀ẹ́sì kó wa lẹ́rú a sì ti jẹ léyìn síbẹ̀ gbogbo ala fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì tó yùn lẹ́nu dáadáa ìbò aláwọ̀ funfun ló lè sọ pé àwọn fi kó wa lẹ́rú ìṣẹ̀lẹ̀ Káàárọ̀ Oòjíire lẹ́nu kó ti mọ pé òun fèdè kó wa lẹ́rú lóòótọ́ ni Ìjẹ̀ṣà lédè tiẹ̀ lóòótọ́ ni Ifẹ̀ lédè tiẹ̀ lóòótọ́ l'Oǹdó lédè tiẹ̀ lóòótọ́ l'Àkúrẹ́ lédè tiẹ̀ lóòótọ́ l'Àkókó lédè tiẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire ní kálukú lédè tiwọn ṣùgbọ́n ìyàtọ̀ kéékèèké ló wà nú àwọn èdè yẹn láti wá sọ pé ẹja mélèé ká máa fi ṣe àkọ́tọ́ ká máa fi ṣe àkọọ́lẹ̀ nǹkan kan kò túmọ̀ sí pé Ọ̀yọ́ ló ní kì í ṣèdè Ọ̀yọ́. now ó ní a sì mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ kọjá ẹni téèyàn máa ń fi ẹnu àbùkù kàn sọ̀rọ̀ ni ọ̀wá kọjá ẹni tó ń fẹnu àbùkù kàn béèyàn bá sọ máa lélẹ̀ Yorùbá yìí wá agbájé lówó babẹ̀ ìlú Ògùn àǹfààní ẹbí tiwọn nìkan ni o. kálukú ni ilé ló mọ bí tágbolé wọn mọ gbogbo kakandu òkété kò jẹnu sáré lọ o gbogbo bí Aláàfin bá ṣe mọ kò ju Ọ̀yọ́ lọ. ọ̀wá ní kí wọ́n ṣe fíìmù lédè wọn bí yọ̀ọ̀bá tà ọ̀dẹ̀ ni ọ̀ o. àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tó kù ni wọ́n ń dọ̀lù ara wọn wọn fọlọ́ múra bóńdó bá fi èdè Oǹdó ṣe fíìmù yóò tàgbèdè àjùmọ̀lú tá ń lò yìí lọ mo fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ tí Àkókó bá fi èdè Àkókó ṣe fíìmù yóò tà tí Ìgbómìnà bá fi èdè Ìgbómìnà ṣe fíìmù yóò tà ju tèdè Ọ̀yọ́ lọ bí Ẹ̀gbá bá fẹ́ Ẹ̀gbá sí nìkan ṣe fíìmù yóò tà ju èdè Ọ̀yọ́ tẹ̀ ń pariwo yìí lọ tí Ìjẹ̀bú bá fi Ìjẹ̀bú nìkan ṣe fíìmù yóò tà ju Ìjẹ̀bú lọ yóò tà ju èdè Ọ̀yọ́ lọ yóò tà ju èdè Yorùbá lọ bí Ilé-Ifẹ̀ bá fi èdè Ilé-Ifẹ̀ nìkan ṣe fíìmù àdúrà wùtìwùtì ni ilẹ̀ pọ́nlé tẹ̀ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. èdè wo nínú èdè tí mo sọ lẹ̀ ní òdùn létí sí Ìgbómìnà ni Ìgbómìnà yàn tí ṣé Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà dùn tí ṣé di Oǹdó ni ṣé di Àkúrẹ́ ni ṣé tọ̀wọ̀ ni ṣé tàkókò ni ṣé tàwọn Èkìtì ni lọ́wọ́ aṣọ èdè Ẹ̀gbá lọ́sọ̀ ti Jẹ̀bú lọ́sọ̀ ti Ẹ̀gbádò tán bá fi èdè Àwórì tán bá fi ṣe sinimá yọ tà á pọ̀ jù. so ibi tá a bá mọ̀ lóde láàkìlú mọ̀ ọ̀gbẹ́ni àìjáde àìlájú ní yọ ọ́ lẹ́nu àìjáde àtọ̀ ìlájú torí bí Ọ̀yọ́ yàtọ̀ sóko Ọ̀yọ́ ọ̀lájú ọlá Ọọ̀ni ìlọ káríjà bó bá tẹ̀yìn lọ́rùn bí ọ̀tẹ̀yìn lọ́rùn bí mo ṣe sọ yẹn gbogbo kakandu òkété gbogbo gìràgìrà òkété kò jẹ́nu sáré lọ kò sí bọ́mọ kan ṣe lọ́gbọ́n lórí tó kò ju ọmọ agboolé wọn lọ tàbá sọ pé ọmọ ìlú báyìí ní lágbájá wọn wá nílé ibo ni ọmọ ilé ibo ni yọ ẹsẹ̀ dárúkọ agboolé wọn àwọn ọmọ bàbá wọn ọmọ ìyá wọn so gbogbo agbára rẹ̀ wọ́n ti dá padà ságboolé nu kò lágbára náà lù ńgbà tó o bá ti jọba tó o sì tí o yìí ṣèjòyè ìlú tó yìí sì solóṣèlú ò lágbára náà lù o gbogbo agbára rẹ̀ ojú lé yín lọ so gbogbo agbára Aláàfin kò jù Ọ̀yọ́ lọ. ọ̀wá ní ok ẹni tó bá fẹ́ bọ́mọ Ọ̀yọ́ dùn nǹkan kọ́ mọ sọ èdè ìlú wọn oníkálukú lédè ìlú ẹ̀ kí lọ́mọ Ọ̀yọ́ mú dání téèyàn fẹ́ bá a dù olówó ń bínú tálíkà ní yóò rí kí ló fẹ́ rí ju ẹ̀wọ̀n lọ kí ló fẹ́ rí jòsè àtìpọ́njú lọ. so ọ̀wá bí bàbá rẹ̀ tẹ́ ẹjọ́ jókòó léèrè
pé báwo ni Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni Ifẹ̀ ṣe jẹ́ ó tiẹ̀ ní kán fi àwọn èdè yẹn ṣe wáyẹ́ẹ̀kì àwọn yẹn lọ́gọ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ Yorùbá àjùmọ̀lò ló yẹ kán máa kọ́ èdè wọn náà ní iléèwé èdè Ifẹ̀ ń parun lọ èdè Ìjẹ̀ṣà ń parun lọ èdè Èkìtì ń parun lọ Àkókò ń parun lọ Ìgbómìnà ń parun lọ bọ́n ṣe ń kọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ primary àti secondary ló yẹ kí wọ́n máa kọ́ àwọn dialect yìí ní gbogbo iléèwé wa advice ńlá ni gbogbo gómìnà ló gbọ́dọ̀ ronú sí gbogbo àwọn ọba aládé ló gbọ́dọ̀ ronú sí bọ́ jẹ́ pé community ni wọ́n máa sanwó àwọn tíṣà yẹn kéde yẹn tó kù lẹ́nu gbogbo àwọn àgbà yẹn káwọn àgbà tó lè sọ èdè yẹn tó kú tán ẹ kọ́kọ́ gbà á lẹ̀ lẹ́nu wọn advice ńlá ni o wá ní báwo ni Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni Ifẹ̀ ṣe jẹ́ tá a làgbà nínú wọn bàbá rẹ̀ tó jókòó tì náà wá ní ntí ó yà wá lẹ́nu ni pé ọba kan lè wà tí ọmọ bá Aláàfin du àgbà lẹ́nu àgbàlagbà bàbá 90 something years àwọn náà mọ̀ wípé àràbàlọ̀gá ẹni abálàbà ń bàbá wọn mọ̀ pé orí ò ní padà kó dìdì wọn ò lè sòótọ́ wọn ti jẹ́ dòdò wọn ò lè sòdodo ẹnu wọn ò gbódódó mọ́ àwọn náà ń fi Ọ̀ọ̀ni wí Aláàfin wọn ní kò yẹ kó sẹ́nìkan lẹ̀ Yorùbá tí ọmọ bá Aláàfin du àgbà Aláàfin ni àgbà ọba bá a sì bá a láyé nu ẹ̀yin nìkan lè bá nù lóyún bẹ́ẹ̀ o Aláàfin sì làgbà àwọn baálẹ̀ yín baálẹ̀ tí ń bẹ nínú Ọ̀yọ́ ẹ wá ní owó oṣù ẹ wá sọ̀rọ̀ nípa owó oṣù fáwọn ọba ẹ ló Ọ̀ọ̀ni ló ń gbowó tó kéré jù ṣé mo lè sáré rí ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa yìí sọ wọn l'Aláàfin ló ń gbowó jù lóòótọ́ ni Aláàfin ní gbowó jù gbà náà ṣùgbọ́n Ọ̀ọ̀ni kọ́ ní gbowó tó kéré jù kódà mo wá ní ìwé Johnson tí gbogbo wa láà nígbàgbọ́ nú ẹ̀ ó sọ wípé Aláàfin làgbà ọba níbi tí Aláàfin ti sàgbà ọba kò yé wa o wọ́n ní kò sí ààfin ọba ibi tí bàbá mi ti fọ́ gbogbo ẹ̀ lójú rẹ o ó ní kò sáàfin ọba tó dàbí ta Aláàfin ṣùgbọ́n Aláàfin ò tí ì lè jókòó sáàfin láti jọ́ tó ti jọba kò sí sáàfin ọba tó dàbí ààfin Aláàfin tó sì jẹ́ pé ó sì lókà síbẹ̀ ọ̀dà ẹ̀ mọ̀ ti jà lọ bẹ̀ yẹn ó ní Ọ̀ọ̀ni kéré sí Aláàfin kò lẹ́tọ̀ọ́ láti máa du ipò àgbà pẹ̀lú Aláàfin ọ̀rọ̀ yẹn bí ẹ̀yin náà nú ó ní ipò tí Ọ̀ọ̀ni wà sálàáfin ó jìnnà gan-an torí pé Ọ̀ọ̀ni kì í sọmọ Oòduà now a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ débẹ̀ ń pé ńgbà tó Oòduà wàjà àwọn ọmọ Oòduà kọ́ ni wọ́n kọ́kọ́ ń jọba o àwọn ọmọ Oòduà kọ́ ni wọ́n kọ́kọ́ ń jọba Ọ̀sán Gangan Ọba Mákín kì í sọmọ Oòduà o àwọn alágbára ló kọ́kọ́ ń jẹ Ọ̀ọ̀ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ìwà fọ́ gbogbo ẹ̀ lójú ó wá ní Aláàfin ni alága gbogbo lọ́balọ́ba ẹni tó bá bá a dùn ó ń dọ̀hún ni níbo wà l'Aláàfin ti ń ṣe alága lọ́balọ́ba ṣe bóyá nu pálàsì ẹ̀gbẹ́ láwọn ìjòyè ẹ̀ Àkàndá bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ni ò ní torí ẹ̀kọ́ jáwọ́. ó wá ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí fún sáà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí i búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bàbá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́ tíjọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ jọ̀ọ́ ni o ẹ wá má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí i búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.